ṣe gùn láṣẹ dáná rẹ̀ àfàìmọ̀ kámọ̀tì náà bọ̀lẹ̀ o ẹ sọ pẹ̀lẹ́ ló yẹ kó o fi dá sí ìpèníjà ààbò Nàìjíríà o ìjọba àpapọ̀ Nàìjíríà ló rọ Trump bẹ́ẹ̀ ó lé ní ọdún méjì báyìí tí mo ti wà lórí àkéte àìsàn àwọn onílé tó ń sìn mí lówó ilé gbajúmọ̀ àgbà olórin Daddy Fresh kọminú lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ń bá a fínra iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ti ṣètò ìpalẹ̀mọ́ láti ju àdó olóró sí ibùba àwọn agbésùnmọ̀mí nípasẹ̀ ojú òfurufú nílẹ̀ wa Nàìjíríà lẹ́yìn àṣẹ Trump gídígbò làwọn ọ̀dọ́ ìlú fọ̀rọ̀ ṣe o ni wọ́n bá lu ìmáàmù àgbà kan pa nípínlẹ̀ Kwara ó mà ṣe o ọkọ̀ rélùwéè rélù kẹ̀kẹ́ márúwá awakọ̀ márúwá àtèrò kan dòkú òjijì nígbà tí àwọn èrò yòókù sì farapa yànnàyànnà àjọ ECOWAS àti EU kéde àtìlẹ́yìn wọn fún Nàìjíríà lórí ọ̀rọ̀ tí Trump sọ bẹ́ẹ̀ ni wọ́n tún pè fún ìrànlọ́wọ́ láti kojú àwọn àgbésùnmọ̀mí gómìnà Kano Barau gbóríyìn fún iléeṣẹ́ ológun Nàìjíríà fún gbígbógun ti àwọn àgbésùnmọ̀mí olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. tá a bá ní bẹ́jọ́ ṣe gùn láṣẹ dáná rẹ̀ àfàìmọ̀ kámọ̀tì náà bọ̀lẹ̀ o ẹ sọ pẹ̀lẹ́ ló yẹ kó o fi dá sí ìpèníjà ààbò Nàìjíríà o ìjọba àpapọ̀ Nàìjíríà ló rọ Trump bẹ́ẹ̀ ìjọba Nàìjíríà ti ṣèpè fún ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump láti fọgbọ́n inú wo ìlànà tó lè fi dìde ìgbèníjà sí ìpèníjà ètò ààbò tó ń bá Nàìjíríà fínra mínísítà fétò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ní Nàìjíríà Mohammed Idris ló pe ìpè náà níbi ìpàdé tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday ní ìlú Àbújá ìpàdé ọ̀hún ló wáyé lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump dúnkòokò láti ṣe ìkọlù sí Nàìjíríà lórí ẹ̀sùn pé wọ́n ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì lọ́nà ìpanirun mínísítà náà ní Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tó kún fún onírúurú ẹ̀yà àti ẹ̀sìn tó ń ṣiṣẹ́ takuntakun láti mú ìmúgbòòrò bá ètò ọrọ̀ ajé rẹ̀ àti ètò ààbò rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wí ó ní àwọn gbàgbọ́ pé níní ìjíròrò ní ọ̀nà kan tó dájú tó sì dára jùlọ láti rí i pé àlàáfíà jọba káàkiri àgbáyé ó ní Nàìjíríà ṣetán láti fààyè gba ìjíròrò ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé tó fi mọ́ Amẹ́ríkà láti kojú ìpèníjà ààbò tó ń bá Nàìjíríà fínra Idris tẹnpẹlẹ mọ̀ pé ìṣèjọba tó wà lóde yìí ní ìfarajìn láti kojú ìgbésùnmọ̀mí àwọn agbébọn ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn míì tó ń bá Nàìjíríà fínra ó fi kún pé Nàìjíríà ń ṣe bẹ̀bẹ̀ tí wọ́n sì ń gbóríyìn nídìí gbígbé ogun ti ìwà ìgbésùnmọ̀mí pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn àṣeyọrí ní ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà ó ní ìjábọ̀ àjọ Global Terrorism Index tí wọ́n gbé jáde nínú oṣù kẹta ọdún yìí fi hàn pé ìkọlù àwọn agbésùnmọ̀mí ti lọlẹ̀ gidigidi lòdì sí bó ṣe ń wáyé láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ó ní kì í ṣe ìjọba Nàìjíríà ló sọ èyí bí kò ṣe àjọ àgbáyé fúnra wọn ló fi ìkéde náà síta láti bí oṣù mẹ́jọ sẹ́yìn ní iléeṣẹ́ ológun Nàìjíríà ti tú àwọn agbésùnmọ̀mí tí iye wọn jẹ́ 592 ká ní ìpínlẹ̀ Borno nìkan ọ̀pọ̀ wọn ni wọ́n ti rán sí ọ̀run àrèmábọ̀ àwọn èèyàn tó lé ní ẹgbẹ̀rún mọ́kànlá lé ní igba 11,200 tó wà ní àhámọ́ ló ti gba ìtúsílẹ̀ ní pàtàkì jùlọ àwọn agbésùnmọ̀mí tó lé ní 124 ni wọ́n ti juwọ́ sílẹ̀ kó ohun ìjà ogun wọn tó lé ní ẹgbẹ̀rún mọ́kànlá 11,000 sílẹ̀ fáwọn iléeṣẹ́ elétò ààbò gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ ó ní ìṣèjọba tó wà lóde ti dókòwò nípa fífi òbítíbitì owó ra àwọn nǹkan ìjà ogun fáwọn iléeṣẹ́ ológun elétò ààbò mínísítà náà fi kún pé ààrẹ Bọ́lá Tinubu ń ṣe àtìlẹ́yìn fáwọn iléeṣẹ́ ológun pẹ̀lú ṣíṣe àfikún àbá ìṣúná àwọn iléeṣẹ́ elétò ààbò ó ṣàlàyé síwájú sí pé ààrẹ Tinubu ti ṣàfihàn ìfarajìn rẹ̀ láti fòpin sí ìgbésùnmọ̀mí àwọn agbébọn àtàwọn ọ̀daràn míì tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú bákan náà ló tún ṣàlàyé nípa àwọn iṣẹ́ ológun tó ń wáyé ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà èyí tó ní ó ti ṣokùnfà báwọn agbébọn kan ṣètìjúwọ́ sílẹ̀ ní ẹkùn náà ẹ ó rántí pé ní ọ̀sẹ̀ tó kọjá ní ààrẹ Amẹ́ríkà Donald Trump dúnkòokò láti ṣe ìkọlù sí Nàìjíríà fẹ̀sùn pé àwọn Kìrìsìtẹ́nì ń kojú ìpànìyàn
tó lágbára. Trump ní Amẹ́ríkà kò lè máa wòye kí ìpànìyàn bẹ́ẹ̀ máa tẹ̀síwájú, tó sì ní kí àwọn aṣòfin Riley Moore àti Tom Cole láti lọ ṣe ìwádìí àwọn ìkọlù náà. Ó lé ní ọdún méjì báyìí tí mo ti wà lórí àkéte àìsàn. Àwọn onílé tún sìn mí lówó ilé. Gbajúmọ̀ àgbà olórin Daddy Fresh kọminú lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ń bá a fínra. Gbajúgbajà òṣèrékùnrin Kúnlé Afọ́d ti jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn máa kọminú nípa ipò tí àgbà olórin náà wà lẹ́yìn tó gbé fídíò Innocent Onyembuchi tí ọ̀pọ̀ mọ̀ sí Daddy Fresh sójú òpó ayélujára rẹ̀ síta, èyí tó ṣàfihàn orí àkéte àìsàn tó wà lọ́gbà ilé ìwòsàn níbi tó ti ń jìjàgùdù pẹ̀lú àìlera. Afọ́d ló gbé fídíò náà sójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook lọ́jọ́rú Wednesday tó ṣàfihàn gbajúmọ̀ olórin náà tó wà lórí àkéte àìsàn lọ́gbà ilé ìwòsàn. Àkọlé tó kọ lórí fídíò náà ni pé Daddy Fresh kò gbọdọ̀ kú o, ọ̀kan lára àwọn eléré wa ó wà nípò tó burúkú jáì tó kọjá sísọ. Olórin náà ló wọ ẹ̀wù olómi aró tí a sì gbọ́ pé ó nira fún gan láti dá Afọ́d mọ̀ nígbà tó wọlé wá bá lọ́gbà ilé ìwòsàn. Afọ́d ló ṣẹ̀ṣẹ̀ dárúkọ ara rẹ̀ pé Kúnlé Afọ́d ni o, kì í ṣe ọba. Sí ìyàlẹ́nu, Daddy Fresh béèrè ó ní irọ́ ni o, báwo ni Afọ́d ṣe mọ̀ pé òun wà lọ́gbà ilé ìwòsàn? Ó ní òun kò tiẹ̀ lérò wípé Afọ́d lè wá òun wá sọ́gbà ilé ìwòsàn. Ó ní òun wò pé àbí ìṣújú mú òun ni. Ṣáájú ìgbà yìí, ó ní àwọn àkókò kan bẹ̀ tóun ti ń wá bóun ṣe lè rí Kúnlé Afọ́d, ṣùgbọ́n òun ò mọ bóun ó ṣe rí Kúnlé Afọ́d. Daddy Fresh béèrè ó ní Afọ́d, àbí ìwọ lẹni tí Ọlọ́run rán wa? Nígbà tó ń ṣàlàyé ipò àìlera rẹ̀, Daddy Fresh ṣàlàyé pé òun ti wà lórí àkéte àìsàn fún ó lé ní ọdún 2 àti ààbọ̀. Ó fi kún pé àìsàn òjòjò tó ń bá òun fínra yìí ti gbọ́n gbogbo owó òun gbẹ. Gbogbo owó lòun ti run sí ìpèníjà àìlera tó ń bá òun fínra. Daddy Fresh ní kíndìnrín òun, ẹ̀dọ̀kí òun, ojú òun méjèèjì ni kò ṣiṣẹ́ dáadáa mọ́. Ó ní òun ti ṣiṣẹ́ abẹ sí ojú kan òun tí kò sì ríran mọ́. Daddy Fresh ní òun kò ríran rí Kúnlé Afọ́d báwọn ṣe ń sọ̀rọ̀. Ó ní ní báyìí òun nílò ẹ̀jẹ̀ nìkan mọ́ kóbó. Wọ́n ní ẹ̀jẹ̀ kò tó lára òun mọ́ nítorí pé ìdá 25 ni ẹ̀jẹ̀ tó wà lára òun báyìí. Ó mà ṣe o, Daddy Fresh sọ wípé tí òun bá fi nàró dúró lákòókò náà òun ó ṣubú lulẹ̀ àyàfi tí wọ́n bá di òun mú. Ó ní ojú òun, orúnkún òun ló ti ní ọgbẹ́ nítorí bóun ṣe ń ṣubú lulẹ̀ bí ọmọdé tó ń ṣẹ̀ṣẹ̀ ń kọ́ láti rìn. Daddy Fresh ṣàfihàn ìpalára tí ìpèníjà àìlera ti mú bá. Àgbà olórin náà tún fi kún pé òun dojúkọ ìdúnkokò ilé kúrò nílé tóun gbé, bó tilẹ̀ jẹ́ pé orí àkéte àìsàn lòun wà. Òun tún ń làkàkà láti gba owó fún owó ilé náà. Daddy Fresh ní òun nígbàgbọ́ pé òjòjò tó ń bá òun fínra yìí kì í ṣe ojú lásán. Ládùrú ìlàkọjá rẹ̀, Daddy Fresh ní ìrètí pé àbẹ̀wò Kúnlé Afọ́d yóò so èso rere. Lẹ́yìn tí Kúnlé Afọ́d fún Daddy Fresh lówó, ó tún ṣèlérí pé òun ó padà wá ṣàbẹ̀wò sí. Kúnlé Afọ́d ló ṣe àbẹ̀wò rẹ̀ ọ̀hún láti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú, àwọn ẹlẹ́yinjú àánú fún ìdìde ìrànlọ́wọ́ owó àti àtìlẹ́yìn fún olórin tó wà lórí àkéte àìsàn náà. Kúnlé Afọ́d ní ipò tó burúkú lòun bá Daddy Fresh. Ó ké sí àwọn ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn wọn, àwọn amúlùúdùn, àwọn iléeṣẹ́ orin láti dìde ìrànlọ́wọ́ kí Daddy Fresh lè rí ìwòsàn kan mọ́ kóbó kó lè wà láàyè. Gbogbo abiyamọ ayé, a ò ní fàìsàn ló gbà ó láṣẹ Elédùà. Iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ti ṣètò ìpalẹ̀mọ́ láti ju àdó olóró sí ibùba àwọn agbésùnmọ̀mí nípasẹ̀ ojú òfurufú nílẹ̀ wa Nàìjíríà lẹ́yìn àṣẹ Trump. Iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ti ṣètò ìpalẹ̀mọ́ bí wọn yóò ṣe kọlù ilẹ̀ wa Nàìjíríà lẹ́yìn àṣẹ látọ̀dọ̀ ààrẹ Donald Trump tó darí Pentagon iléeṣẹ́ ológun láti gbáradì láti dá sí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ lójúnà láti dáàbò bo àwọn ọmọlẹ́yìn Kristi kúrò nínú ìkọlù àwọn agbésùnmọ̀mí. Gẹ́gẹ́ bí ìròyìn The New York Times, ìròyìn náà ló jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday. Ó sọ wípé ẹ̀ka iléeṣẹ́ ológun US Africa Command ti sorírúurú àgbékalẹ̀ ọ̀nà ìṣiṣẹ́ kalẹ̀ fún ẹ̀ka iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ní ìdáhùn sí ìbéèrè látọ̀dọ̀ akọ̀wé Pete Hegseth láti gùnlé àwọn ètò ìpalẹ̀mọ́ ọ̀hún níbàámu pẹ̀lú àṣẹ Trump. Àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n gbọ́ nípa ìjíròrò ètò ìpalẹ̀mọ́ ọ̀hún sọ fún àwọn akọ̀ròyìn ọ̀hún pé ètò ìpalẹ̀mọ́ tí wọ́n gbé jáde náà ló pín sí ìsọ̀rí. Àkọ́kọ́ ní ìpele F wúwo, ìkejì ní ìpele medium alábọ́dé, ìkẹta sì jẹ́ ìpele ìrọ̀rùn
light aláìwúwo fífúyẹ́. Àwọn wọ̀nyí ṣe àlàkalẹ̀ oríṣiríṣi ìsọ̀rí láti gùnlé dídojúkọ àwọn agbésùnmọ̀mí nílẹ̀ wa Nàìjíríà. Lábẹ́ ìsọ̀rí tó wúwo ìyẹn heavy, Washington yóò darí ikọ̀ ajagun ojú òfurufú wọ Gulf Guinea, èyí tí àwọn ajagun ojú òfurufú tàbí àwọn aju àdó olóró fọwọ́ sí láti kọlu àwọn ajagunta lápá ẹkùn àríwá. Ìsọ̀rí alábọ́dé ìyẹn medium sọ wípé ohun èlò ìjagun bíi MQ-9 Reaper àti ẹ̀rọ ìjagun ojú òfurufú Predator drones láti ṣèkọlù sáwọn ibùba àti àwọn ọkọ̀ ìjagun àwọn agbésùnmọ̀mí. Wọ́n ní ẹ̀rọ ìjagun ojú òfurufú náà yóò ṣiṣẹ́ pẹ̀lú àtìlẹ́yìn ìwádìí ìjìnlẹ̀ ìtọpinpin Amẹ́ríkà láti rí dájú pé ṣíṣèkọlù sáwọn agbésùnmọ̀mí náà lọ lákòókò tó yẹ. Ìpele tí wọ́n mẹ́nubà kẹ́yìn ni ìsọ̀rí ìrọ̀rùn aláìwúwo ìyẹn light sì dá lórí pínpín ìmọ̀ ìjìnlẹ̀ ìwádìí ìtọpinpin, ṣíṣe ìrànwọ́ àti ṣíṣe iṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun Nàìjíríà tako ikọ̀ alákatakítí ẹ̀sìn Boko Haram àti àwọn ikọ̀ agbésùnmọ̀mí ẹlẹ́sìn Islam tí wọ́n fẹ̀sùn ìṣekúpani, ìjínigbé àti ṣíṣèkọlù sílé ìjọsìn kan. Ládùrú ètò ìpalẹ̀mọ́ ìjíròrò náà, àwọn ọ̀gágun níléeṣẹ́ ológun náà sọ wípé àwọn ìkọlù ojú òfurufú tàbí iṣẹ́ ẹ̀rọ ìjagun drones òfurufú lè má lè fòpin sí ìkọlù tó ń wáyé nílẹ̀ wa Nàìjíríà àyàfi tí Amẹ́ríkà bá ṣe ìfilọ́lẹ̀ ìpolongo tó lóòrìn bíi ti ilẹ̀ Iraq tàbí Afghanistan, ọ̀nà tí kò sẹ́nì kankan ní Washington tó ń polongo rẹ̀. A ó rántí pé láìpẹ́ yìí ni ààrẹ Trump dúnkokò láti darí ikọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà wá sí ilẹ̀ wa Nàìjíríà tí ìṣekúpani tako àwọn Kìrìsìtẹ́nì kò bá jẹ́ fífòpin sí, ṣùgbọ́n tí ìjọba Bọ́lá Tinubu dá ọ̀rọ̀ tó tẹnu Trump jáde síta nípa ìkọlù sáwọn Kìrìsìtẹ́nì nù bíi omi ìsanwó. Gídígbò làwọn ọ̀dọ́ ìlú fọ̀rọ̀ ṣe o, ni wọ́n bá lu ìmáàmù àgbà kan pa nípínlẹ̀ Kwara. Àwọn ọ̀dọ́ kan ní agbègbè Sokunpa ní ìjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara ni wọ́n ya lu ìmáàmù àgbà agbègbè náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdullahi Audu tí wọ́n sì lù ú pa lórí ẹ̀sùn pé ó lọ́wọ́ nínú ikú ọ̀dọ́mọkùnrin kan tó ń gbé ní agbègbè náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Ghana. Ohun tí a rí gbọ́ ni pé Ghana fẹ̀sùn kan ìmáàmù àgbà náà pé ó lọ́wọ́ nínú àìsàn tó ń ṣe, èyí tó padà gba ẹ̀mí rẹ̀ kó tó di pé ó jáde láyé. Ghana ni wọ́n ní ó sọ fún àwọn èèyàn pé ọ̀pọ̀ ìgbà ni òun rí ìmáàmù àgbà náà lójú àlá tó ń kọlu òun. Ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 2025 ni àwọn ọ̀dọ́ tó ń bínú ọ̀hún kọlu ìmáàmù àgbà náà tí ọ̀rọ̀ náà sì di wàhálà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n sì ní àwọn ẹ̀gbọ́n olóògbé Ghana Muhammed Saba àti Mahmood Ghana ló lọ́ọ́ fẹ̀sùn kan ìmáàmù àgbà náà lẹ́yìn ikú àbúrò wọn pé ìmáàmù lọ́wọ́ nínú ikú rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní Muhammad Saba àti Mahmood Ghana ni wọ́n kó èrò lẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀ ohun ìjà lọ kọlu ìmáàmù àgbà náà tó sì gba ibẹ̀ jáde láyé ní ọdún 2025 yìí. Ní dédé aago 9:30 ní Ibrahim Ghana ẹni ọdún 25 tí ó jẹ́ olùgbé ní Sokunpa nílùú Saragi ẹni tó ń ṣe àìsàn fún ọjọ́ pípẹ́ dágbére fáyé. Lẹ́yìn ikú rẹ̀ ọ̀hún ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì Mohammed Saba àti Mahmood Ghana fẹ̀sùn kan ìmáàmù àgbà ìlú náà Alhaji Abdullahi Audu pé ó lọ́wọ́ nínú ikú àbúrò wọn. Èyí ló mú rògbòdìyàn bẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́. Muhammad Saba àti Mahmood Ghana ni wọ́n kó èrò lẹ́yìn lọ kọlu ìmáàmù àgbà pẹ̀lú àwọn ohun ìjà tó sì já sí ikú fún ìmáàmù àgbà náà. Àwọn tó kọlu ìmáàmù náà ni wọ́n lù ú títí ẹ̀mí rẹ̀ fi pin. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti sìnkú ìmáàmù àgbà náà Abdullahi Audu, wọ́n sì ti sin ní ìlànà ẹ̀sìn Islam ní ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday. Iléeṣẹ́ ọlọ́pàá wá sọ pé ọwọ́ ti tẹ afurasí 4 lórí ìṣẹ̀lẹ̀ náà tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìgbìyànjú láti mú àwọn yòókù tí wọ́n tún jẹ́ afurasí lórí ọ̀rọ̀ náà. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara CP Adékìmí Òjó tí wàá kọ̀rọ̀ ojú sí ìwà ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni èyí tó lòdì sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá rọ àwọn aráàlú láti máa kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà ní ìtòsí wọn fún àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí. Ó mà ṣe o, ọkọ̀ rélùwéè rélu kẹ̀kẹ́ márúwá, awakọ̀ márúwá àtèrò kan dòkú òjijì nígbà tí àwọn èrò yòókù sì farapa yànnàyànnà ká. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà ló wáyé ní agbègbè Dogon Cafe ní oríta tí ojú òpó rélùwéè àti ọkọ̀ ti pàdé ara wọn
nílùú Jos. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nígbà tí ọkọ̀ rélùwé kan padà bọ̀ láti ìlú Búkúrú ló kọlu kẹ̀kẹ́ márúwá náà tí èèyàn méjì sì pàdánù ẹ̀mí wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Bákan náà ni wọ́n ní èèyàn méjì míì tún farapa yánnayànna lásìkò ìjàmbá náà. Agbẹnusọ àjọ tó ń rí sí ọkọ̀ rélùwé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka tìlú Jos Adamu Abdullahi ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday lákòókò ìgbà tí ọkọ̀ rélùwé kan wọ́ rúrú bọ̀ láti Búkúrú nílùú Jos. Nígbà tó dé agbègbè Dogon Cafe tí yóò ti sọdá níbi tí ojú ọ̀nà rẹ̀ àti ti àwọn ọkọ̀ kékeré ti pàdé ní kẹ̀kẹ́ márúwá kan tí kò ní sùúrù kí ọkọ̀ rélùwé náà kọjá tó fi ń gbìyànjú àti sáré kọjá tí ṣàdédé jánà tí ọkọ̀ rélùwé ọ̀hún sì gbàdànù. Awakọ̀ kẹ̀kẹ́ márúwá náà ni wọ́n ló ń gbìyànjú àti sá eré kọjá ọkọ̀ rélùwé lẹ́yìn tí wọ́n kìlọ̀ fún pé kó má dán wò àmọ́ tó sorí kunkun. Èèyàn méjì ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí èèyàn méjì míì sì farapa yánnayànna tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Ó fi kún nínú àlàyé rẹ̀ pé ọ̀pọ̀ ìgbà ni àwọn òṣìṣẹ́ àjọ NRC máa ń wá ibùdó àwọn ibi tí ó bá pàdé pẹ̀lú àwọn ọkọ̀ rélùwé láti bá àwọn awakọ̀ sọ̀rọ̀ kí wọ́n máa ní sùúrù láti dẹ́kun ìjàmbá tó dàbí ẹni fẹ́ wáyé láwọn agbègbè náà. Ẹ̀wẹ̀, ó ní awakọ̀ tó fa ìjàmbá yìí ni ó kọ̀ láti gbọ́ ìmọ̀ràn tó sì tún kọ̀ láti ní sùúrù fún ọkọ̀ rélùwé tóun kì í dúró àfi tó bá dé ibùdó rẹ̀. Àwọn méjì tó kú ọ̀hún ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé awakọ̀ kẹ̀kẹ́ márúwá àti ọkùnrin kan tó gbé ló pàdánù ẹ̀mí wọn tí àwọn obìnrin méjì míì sì farapa yánnayànna. Àwọn aláṣẹ tọ́rọ̀ náà kàn ti ké sí àwọn awakọ̀ pé kí wọ́n máa ní sùúrù lásìkò tí wọ́n bá rí ọkọ̀ rélùwé. Ṣé asáré tètè kò ní kọjá ilé, arìnàgbẹ̀rẹ̀ náà kò sì ní sùn sọ́nà. Fún ìdí èyí, àwọn awakọ̀ náà ní láti máa ṣe sùúrù kí wọn ó lè dènà èyíkéyìí ìjàmbá yòówù tó lè fẹ́ ṣẹlẹ̀. Àjọ ECOWAS àti EU kéde àtìlẹ́yìn wọn fún Nàìjíríà lórí ọ̀rọ̀ tí Trump sọ. Bẹ́ẹ̀ ni wọ́n pè fún ìrànlọ́wọ́ láti kojú àwọn àgbésùnmọ̀mí. Àjọ ECOWAS tó ń rí sí ètò ọrọ̀ ajé lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà sọ pé àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ nílẹ̀ Áfíríkà kò fi ti ẹ̀sìn kankan ṣe. Àjọ ECOWAS ní àwọn ẹlẹ́sìn mùsùlùmí àtàwọn ọmọlẹ́yìn Kristi tó fi mọ́ àwọn ẹlẹ́sìn míì làwọn agbésùnmọ̀mí ń ṣekú pa lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Àjọ náà sọ̀rọ̀ yìí látàrí ọ̀rọ̀ tí ààrẹ Donald Trump sọ wípé àwọn agbésùnmọ̀mí ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà púpọ̀. Fún ìdí èyí ni Trump fi kéde pé ìjọba Amẹ́ríkà yóò kógun ja àwọn agbésùnmọ̀mí náà tí ìjọba Nàìjíríà kò bá lè ṣẹ́gun wọn. ECOWAS ní àwọn alákatakítí ẹ̀sìn yìí kò mọ ẹ̀sìn kan yàtọ̀ sí òmíràn, bẹ́ẹ̀ ni wọn ò fi ti ọjọ́ orí tàbí ẹ̀yà kan ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Àjọ ECOWAS wá ń lo àsìkò yìí láti pe àkíyèsí àwọn alábàáṣiṣẹ́pọ̀ àti gbogbo àgbáyé sí ọṣẹ́ táwọn agbésùnmọ̀mí ń ṣe láwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà tó fi mọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ náà ní ìwádìí ti fi hàn pé àwọn agbésùnmọ̀mí máa ń ṣọṣẹ́ láì fi ti ẹ̀sìn, ẹ̀yà tàbí ti ọjọ́ orí ṣe. ECOWAS wá ké pe àjọ ìṣọ̀kan àgbáyé UN àtàwọn lájọlájọ káàkiri àgbáyé láti ṣèrànwọ́ fáwọn orílẹ̀-èdè táwọn agbésùnmọ̀mí ti ń ṣọṣẹ́. Àjọ náà tún koro ojú sáwọn ọ̀rọ̀ kan tó ń jáde èyí tó ní ó lè jẹ́ kí ètò ààbò láwọn orílẹ̀-èdè ọ̀hún bàjẹ́ sí i. Ó ní a gbọ́dọ̀ fún Nàìjíríà ní ọ̀wọ̀ ilẹ̀ olómìnira rẹ̀. Ẹ̀wẹ̀, àjọ European Union náà ti fi ọ̀wọ̀ tí wọ́n ní fún orílẹ̀-èdè Nàìjíríà múlẹ̀ tí wọ́n sì yẹra fún ọ̀rọ̀ tó ń lọ kiri nípa ọ̀rọ̀ tí ààrẹ Trump sọ pẹ̀lú ìlérí láti túbọ̀ ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè àlàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣojú àjọ EU sí orílẹ̀-èdè Nàìjíríà àti ECOWAS Gotsia Migot sọ èyí lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nílùú Èkó lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria NAN níbi tó ti ṣàlàyé ipò tí àjọ náà wà lórí ọ̀rọ̀ tí ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè Amẹ́ríkà sọ nípa Nàìjíríà. Minot ní orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ EU ti jọ wà tipẹ́ tí àjọ náà kò sì ní tẹ́tí sí ọ̀rọ̀ kọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ àbùkù tí orílẹ̀-èdè míì bá sọ síta nípa Nàìjíríà. Ó ní àwọn dúró ti orílẹ̀-èdè Nàìjíríà, àwọn sì dúró ti àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ṣẹlẹ̀ sí, tí àwọn aláṣẹ ìjọba àjọ EU sì ti ń gbé ìgbésẹ̀ láti dáàbò bo àwọn aráàlú. Ó ní àwọn èèyàn Nàìjíríà ti ń gbé papọ̀ tipẹ́ láìro ẹ̀sìn tàbí ẹ̀yà. Ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé àjọ EU bọ̀wọ̀ fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà àti ìwé òfin tó fààyè gba ẹ̀sìn tí aráàlú bá fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àjọ EU ṣetán láti pèsè ìrànlọ́wọ́ fún àlàáfíà Nàìjíríà
nàìjíríà. Mignot ní àjọ EU kò ní í dáwọ́ àtìlẹ́yìn fún nàìjíríà dúró àti wípé àjọ náà yóò máa lépa àlàáfíà àti ìgbáyégbádùn aráàlú. Mignot ní òtítọ́ ni pé nàìjíríà ń kojú ọ̀pọ̀ ìkọlù nípa ẹ̀tọ́ ọmọnìyàn àti àwọn ìṣòro mìíràn. Ó ní lóòótọ́ nǹkan tó ń wáyé ní nàìjíríà kò dára, àmọ́ ó lè wáyé ní orílẹ̀-èdè mìíràn yàtọ̀ sí orílẹ̀-èdè nàìjíríà, àmọ́ ṣùgbọ́n òfin wà tó dáàbò bo ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè nàìjíríà. Ó ní ó wà lọ́wọ́ àwọn aláṣẹ nàìjíríà àti aláṣẹ àwùjọ láti wá ọ̀nà fún àlàáfíà káàkiri agbègbè wọn. Gómìnà Kano Barau gbóríyìn fún iléeṣẹ́ ológun nàìjíríà fún gbígbógun ti àwọn àgbésùnmọ̀mí. Gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf àti igbákejì ààrẹ asòfin sẹ́nítọ̀ Barau Jibrin ti gbóríyìn fún iléeṣẹ́ ológun nàìjíríà fún gbígbógun ti àwọn agbébọn àgbésùnmọ̀mí lápá ẹkùn ìpínlẹ̀ náà, pàápàá jùlọ agbègbè ìjọba ìbílẹ̀ Sanono àti Tanyawa. Nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Sanusi Tofa lọ́jọ́rú Wednesday, gómìnà Yusuf gbóríyìn fún iṣẹ́ takuntakun ikọ̀ àwọn ọmọ ogun àtàwọn àjọ elétò ààbò yòókù lẹ́yìn ìkọlù àìpẹ́ yìí. Ó ń gbóṣùbà kárí ọ̀hún lásìkò tó ń gba ọ̀gágun iléeṣẹ́ ológun 1 Division ọ̀gágun Abubakar Muhammad Wase lálejò nílé ìjọba ní Kano. Wase, ẹni tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ náà láti ṣòfin tótó ipò tí ètò ààbò gbé wà lágbègbè ibi tí wọ́n ti ń dojúkọ ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀. Nígbà tó ń ṣèrántí nílé ìjọba níbi tí bàbá rẹ̀ olóògbé ọ̀gágun Muhammad Abdullahi Wase ti ṣe alákòóso ìjọba ìpínlẹ̀ náà lọ́dún 1994, gómìnà Yusuf fi ọkàn ìmoore rẹ̀ hàn sí iléeṣẹ́ ológun fún ìfarajìn. Ó dúpẹ́ mọ́rírì ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún yíyan àwọn olórí òṣìṣẹ́ níléeṣẹ́ ológun tuntun láti mú kí ètò ààbò àpapọ̀ ilẹ̀ wa gbópọn sí. Níbẹ̀ náà ló ti kéde gbígbé àwọn ọkọ̀ ìréde Hilux 10 àti àwọn ọ̀kadà alùpùpù 60 fún àgbáríjọpọ̀ ikọ̀ àjọ elétò ààbò tó ń ṣiṣẹ́ láwọn ìlú tó ń dojúkọ ìkọlù àti ìgbésùnmọ̀mí. Ó fẹsẹ̀ ìṣèjọba àtúnṣe rẹ̀ múlẹ̀ nípa gbígbárùkùtì ìgbìyànjú àwọn elétò ààbò tàbí ìgbésùnmọ̀mí, ìjínigbé àti dídá ẹran káàkiri. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ikọ̀ ológun Joint Task Force Operation MESA ti 3rd Brigade iléeṣẹ́ ológun léwájú rẹ̀ ni wọ́n sọ pé wọ́n dojúkọ àwọn àṣekọlù agbébọn náà lọ́jọ́ kìíní oṣù kọkànlá nípasẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ìwádìí ìtọpinpin tí wọ́n sì ṣekú pa àwọn agbésùnmọ̀mí 19. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ fétò ìròyìn àti ìpolongo Ismail Mudassir Barau gbóṣùbà káre fún ikọ̀ ológun náà àti àwọn ẹ̀ka àjọ elétò ààbò tó ràn wọ́n lọ́wọ́ láti ṣiṣẹ́ pọ̀. Bákan náà ló tún banújẹ́ kẹ́dùn òṣìṣẹ́ àjọ elétò ààbò tó pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò iṣẹ́ ìréde gbígbógun ti àwọn àgbésùnmọ̀mí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.